Taliatu ò sì ní ìyá rẹ̀ wá fojú sílẹ̀ ẹlẹ́ran bọ̀tàn ó jẹ́ kó o máa ṣẹ̀ṣẹ̀kúṣe nílùú Ògbómọ̀ṣọ́ tí ìyá rẹ̀ bá bí ọ sílé Ayílára ó yẹ kó bóde kó wá tọ́ka ẹni tó bí ọ fún ọmọ Ayílára ni ọ́ ọmọ Ayílára ni ọ́ Taliatu tó pera rẹ̀ ní ìmáàmù wo ìsọ̀rọ̀ ní gbèsì ọmọ ọ̀sán sì ní kópópó bá yá ẹ̀ àwọn alágbẹnusọ rẹ̀ lọ́ọ̀yà rẹ̀ àti àwọn ẹni tó fi ṣe alátìlẹ́yìn rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò bá kùn gbé sí Ọba Ghandi ọ̀rọ̀ tí wọn ò lè sọ fọ́bàlú wọn tí wọn ò lè sọ fún anybody láàrin wọn tí wọ́n wá ń sọ sí Ọba Ghandi tán fi tún sọ sí àwọn rọ́bítà tí wọ́n wá látàbẹ́kúta látèkìtì gbogbo yín pátá kò séyìí tí ìṣẹ́gbẹ́ bàbá yín nínú wọn kò sí bàbá ẹlòmíì lè fi kú sàgbà nání oníkálukú á náà ní ilé rẹ̀ ni ìwọ yìí akọ́tilétà ní ọ̀ ó wá rí èèyàn l'Ógbómọ̀ṣọ́ tó dì mọ́ ló lọ sí Lòbú ó tún kú Lòbú ó tún gbàwó lọ ṣó lérò pé tó tọwọ́ bọ̀ gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ló bẹ́ẹ̀ fọwọ́ sí ni ọba ìlú tiwa àwa ìrí wọn fín kódà kójó ló ṣà àìrí wọn fín àìsí ìfi wọn ṣe wáàsí lórí mambari Taliatu ìmáàmù mo pè ọ tẹ́lẹ̀ mo yọ kúrò nú ọkọ rẹ nínú gúrùpù tí mo bọ nínú ẹgbẹ́ tí mo bọ yìí ẹgbẹ́ àìlójútì ni ó tún ṣe tán àwọn lọ́ọ̀yà tí ò lójútì tọpọlọ wọn tí wọn ò máa fọpọlọ wọn ro nǹkan kan tayọ kán máa fi tírẹ̀tì àwọn èèyàn ìníwọ́ lọ́ọ́ gbà lọ́ọ̀yà mo bí ọ léèrè àwọn mùsùlùmí lọ́ọ̀yà tí wọ́n mú mùsùlùmí ẹgbẹ́ wọn àwọn mùsùlùmí lọ́ọ̀yà tí wọ́n fẹ́ dà lẹ̀ Yorùbá rú ìníwọ́ lọ́ọ́ mú lọ́rẹ̀ ṣé o wá ṣe bí wọ́n lè mú Ọba Ghandi ni wọn ò lè mú kábíyèsí Ọba Ghandi wàláì wọn ò lè mú àwọn rádaràda tó kójọ yìí wọn ò ní rẹ́spẹ́tì fọ́bàlú wọn gan bàbá tó bí wọn lọ́mọ ọ̀tẹ̀ ló bá ọba ìlú rẹ̀ ó bá bàbá yẹn ṣọ̀tẹ̀ ní títí tó ikú kò já máa ń pa njọgbọ́n Taliatu tó pera rẹ̀ lọ́mọ ilé Ayílára tó pera rẹ̀ lọ́mọ ilé Ayílára tó bá fẹ́ dúó epo ọmọ Ayílára ni ọ́ mi ò sì bọ́ wí ọmọ ilé Ayílára ó mà ṣe o bàbá Ayílára títí tó fi kú tó fi tẹ́rí gbaṣọ ìtàn dáadáa ló fi sílẹ̀ ìtàn kí ni wọ́n fẹ́ fi sílẹ̀ àwa ò tí ì rí ọ ìmáàmù tí máa pòwe mọ́ ọba lórí mambari ìwọ ilé o mo sì mọ̀ pé àwọn oníranù onísọkúsọ àwọn aláìlẹ́kọ̀ọ́ láti lé àwọn àkọ́gbà tí wọn ò ní ṣe ń bà tó jẹ́ pé ẹnu ọ̀nà Yusufu Adépọ̀jù ọ̀nàdúró sí tí wọ́n bá láwọn wà lẹ́yìn rẹ̀ èmi kìíní náà wà lẹ́yìn Ọba Ghandi wàláì tàláì mo wà lẹ́yìn Ọba Ghandi mo sì tún wà lẹ́yìn àwọn bàbá tán wá rọ́bítà tán wá mo wà lẹ́yìn àwọn bàbá rọ́bítà pátápátá látòkè délẹ̀ fún tí ẹlẹ́nu bí ọ̀bọ yìí olówó lẹ́nu oníkúdílẹ̀kẹ́ abara gí omi tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn ó ní kó sáàfù wọn lẹ́tà tó o bá wá sáàfù wọn lẹ́tà ọmọ àlè ní ọ àfi kó o gbọ́ sí wọn lẹ́nu torí àwọn náà tí ọ síbi tó wà yìí Taliatu tó pera rẹ̀ ní Imam Ogbomoso
kò yẹ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí kó jọ ọmọ inú mi tọ́lọ̀ ń fẹ́ tó gbé ọ sípò ìmáàmù yìí ó yẹ kí n fún ọ respect ni ọmọ ló jẹ́ sí mi ó gbọ́tàn tí wọ́n náà pa ni olóòwà ń kíláàsì 1 ní bàbá rẹ̀ fi fayé sílẹ̀ ìyẹn bàbá Yusufu Taliatu tó fi fayé sílẹ̀ ó wà ń kíláàsì 1 36 years sì ní tí bàbá kú sórí pọ́mọ ló jẹ́ sí mi sórí pọ́mọ ló jẹ́ sí mi tó lọ rèé kó àwọn ọmọ wúlígáǹsì àwọn ìranù lọ́ọ̀yà tó kó rọra àtàwọn aláìlójútì àwọn tó fẹ́ da ẹ̀sìn ìsìláàmù rú nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀sìn ìsìláàmù rú nílẹ̀ Yorùbá kọ́ lọ́wọ́ tó fi wọ́n hàn wọ́n ti tì ẹ́ o Taliatu wọ́n ti tì ọ́ débi tó jẹ́ pé ẹ̀rù ò ní bà ọ́ ó wá kú bó ṣe yọ̀sẹ̀ láàrin wọn ó kú bó ṣe yọ̀sẹ̀ láàrin wọn torí àní fẹlẹ́ ìbùn ọ wà láìkó ọmọ ìjọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ kó jọmọ Èkìtì tó bá láwọn àáfàá àti àwọn ọba ìlú rẹ ló fẹ́ fi ta yín wà láìtàláì àbẹ̀ pò àbẹ̀ lọ lórí nẹ́ẹ̀tì béèrè yíká béèrè lọ́dọ̀ Yusufu ọmọ Adépọ̀jù tẹnu rẹ̀ ń dín kàrà tí ń dín dòdò tó lóun wà lẹ́yìn rẹ̀ wà láìtàláì ó ti kó ọ sí wàhálà wọn ò ní àṣeyọrí kan ẹjọ́ ni nǹkan fi bí ọ̀nà wọn ò sì ní dáríjì kan ẹjọ́ ni nǹkan fi bí ọ̀nà ó wúwo ọmọ Taliatu ó wúwa ọmọ Ayílára ó wúwo ọmọ Ayílára tí wọ́n bá jọ ọmọ Ayílára ni ìlú Ògbómọ̀ṣọ́ ó tó ẹyẹ ẹ̀fọ́ láì farakanra àbílù tí bàbá wa Láàfin tó ti joyè Arúmọgẹ́gẹ́ ojo pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ṣebí ìlú yẹn náà ni ìwọ ó ti lọ yàn kọ níbi tọ́wọ́ rẹ̀ ò tó ó ti kọjá àyè rẹ̀ Taliatu ìmáàmù tó pera rẹ̀ ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ látẹnu òní lọ mo yọ kúrò ní ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ bá gbé ọ sípò dúró nínú ipò rẹ̀ àbí abẹ́ kó gbogbo àwọn àáfàá tí wọ́n wà nílẹ̀ Yorùbá tán kìlọ̀ fún ọ ní tóbìnrin ṣé kábẹ́ kó fídíò wọn jáde bó ṣe wọ́ọ̀nù ẹ̀ tó ṣé wọn náà sì gbọ́n táwọn ẹni tán láwọn wà lẹ́yìn rẹ̀ ṣó gbọ́n tí wọ́n sọ wọ́n ní till the end of level ni wọ́n fi máa fi pò pẹ̀lú ọba wàláì Taliatu tí ò bá ní kán yọwọ́ wọn ò ní gé orí mú mi l'Ógbómọ̀ṣọ́ o má jẹ́ tán wọn ò lè gé orí mú mi l'Ógbómọ̀ṣọ́ wọ́n ti ṣàkóbá fún ọ tó o bá níyà sọ fún ìyá rẹ pé kó gbọ́ ohùn mi ntí mo sọ yìí abiyamọ gidi ni mí ibi tó lọ kó sí ibi léèrè bí Yusufu tó dúró bí dòǹgárì fún ọ bí léèrè àárín èmi pẹ̀lú rẹ̀ bí léèrè tó dúró fún ọ tó lóun wà lẹ́yìn rẹ̀ wọ́n ti ráàtì ṣubú rẹ̀ kí ló kàn wọ́n pẹ̀lú ilé onílé èmi ò bá wọn wíńgbò jẹ́ pọ̀ bàálù wọn ò já mọ́ ń pa níwájú wọn ọba àlù wọn ò já mọ́ nǹkan kan tí bàbá ṣe títí tó ikú nù ìwọ náà lọ́ọ̀yà ẹlẹ́nu asín tó ṣèjìká bí áńgà yíbò alára gíọ́mí ìwọ ní kí Taliatu o ti sọ fún pé kódà kò gbọdọ̀ pé wọ́n adege kò sì sáfù wọn ní lẹ́tà immediately ṣé Taliatu ò mọ̀ pé rọ́bìtà wà kó tó gbẹ́jọ́ lọ kóòtù Abíọ́dẹ̀rẹ̀ ṣé kò mọ̀ ipe ẹjọ́ wà ẹ wá gbé ẹjọ́ lọ sí kóòtù níbo Islamic court nílọrin ọba mọ̀ respect yín púpọ̀ bàbá yìí mọ̀ ní sùúrù o bàbá yìí mọ̀ ní sùúrù o kọ́lọ́hún bá wa fi sùúrù kún sùúrù bó ṣe yẹ kó bá ó ní sùúrù nù ṣé ẹ sì mọ̀ kásápè ní ọmọ ìlú èbó níwé èbó ṣe lè sọ bàbá yìí sì ń pírátìsì
ọba lọ́wọ́ wọn ètí ìjọdún kan lọ wọn ìjọdún kan lọ wọn practice rẹ̀ lọ́wọ́ wọn jáde nílé ọba wọn sì tún wá fi hàn jọba kì bá jẹ́ lágbolé ebo tọba bá ń ròyàn yóò jẹ́ tí ọba bá ń ròyàn yóò jẹ́ ǹjọ́ gbọ́ Taliatu mo fẹ́ bi ọ́ léèrè kinní kan ìlú Abẹ́òkúta tó ló kọ́ mọ́sálásí ò gba donation ó gba donation wọ́n sì fẹ́ fi ọ́ jẹ nǹkan kan olóòní gbà ó fura síra rẹ látìgbà náà ó fura síra rẹ látìgbà náà torí wọ́n ti wọ́ọ̀tì ẹ pé ọ̀rọ̀ ẹnu rẹ ò dá o lójú tì ó lójú tì ó lè polójú kòjọ nǹkan kan ní wọ́n yọ ẹsẹ̀ rẹ kúrò l'Abẹ́òkúta ó lè máa sọ̀rọ̀ báyìí kan bẹ́ẹ̀ gbé l'Abẹ́òkúta àwọn ọmọ Abẹ́òkúta ò rí gbogbo ọba wọn fín o ìwọ sì ló fi àbùkù kan ọba Ghandi lórí n tó ṣẹlẹ̀ nígbà wọn wá fún ọ̀rọ̀ rẹ ìwọ ni ṣùgbọ́n gbòòyà àwọn náà wá ti rí i pé n táwọn kọ́kọ́ ṣe kò dáa ó rí tí gbogbo wọn balẹ̀ lúlúlú ni ìyẹn ò ní kán gbẹ̀bẹ̀ tírípù kan kì í tó lè Taliatu ó ti tọwọ́ bọ sọ̀rọ̀ à ń bẹ́ẹ̀ wò tẹ́lẹ̀ ni èmi ò ní ẹ má bú mi o èmi ò ní ẹ má bú mi ẹni tó bá wù mí máa dá lóhùn ẹni tí ò bá wù mí mi ní dá lóhùn gbogbo àwọn lọ́ọ̀yà tó gbà pátá àwọn alágbẹnusọ rẹ gbogbo wọn pátá èpè ń jà wọ́n bí wọ́n sì ṣe máa kárí wọgbónu ìwọ iná tó ní Saheed sí tó ń bá wọn tó ń gbè lẹ́yìn ẹ ṣó lè dúró ni kò lè dúró jẹ́jọ́ tó dálẹ̀ tó bá jẹ́ lóòótọ́ lọ́rọ̀ tí ń sọ kó dúró òun sáàfù lẹ́tà wọ́n dẹ̀ sáàfù òun náà kò lè lọ àwọn lọ́ọ̀yà rẹ̀ wọn ò lágbára débẹ̀ ẹni òfin lè dúró níwájú kóòtù tí ń sá kiri ó ti kárí wọgbó kọ̀rọ̀ ní ti ń ṣe ní ti ń gbẹnu sọ fún ọ ìwọ Taliatu abájọ lára rẹ wọ́n fọ ọmọ tó ju òrọ lárí tán fún ní bisikí ìyẹn ọba Ghandi yóò ra gbogbo yín pa gbogbo àwọn ẹni tí wọ́n ń gbẹnu sọ fún ọ ìtàn láwọn ṣe ìsìlámù ó lọ wòlú wọn ní lówó mọ́sálásí wọn aṣọ náà ń fowó ra aṣọ lọ́ba àlù tí wọ́n ń fowó ra wọn ò fowó tún mọ́sálásí wọn ṣe gbogbo ara ògiri mọ́sálásí ti hòdú ọba Ghandi ṣetán láti tún lu Ògbómọ̀ṣọ́ ṣe ọba Ghandi ó ṣetán láti tún lu Ògbómọ̀ṣọ́ ṣe bàbá wa Ghandi kábíyèsí anybody ẹ ti rójú àwọn aṣebi ẹ ti rí àwọn ẹni tán ní ká máa wá mú àwọn ọmọ yín nílùú Ògbómọ̀ṣọ́ ẹ dákun bàbá tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n fẹ́ mú ẹnì kankan nílùú Ògbómọ̀ṣọ́ ẹ kọ́kọ́ béèrè pé láti bo náà ti ń bọ̀ tó bá ti jẹ́ zone 11 l'Óṣogbo ẹ má gbà fún wọn o wọ́n bá wọn ọlọ́pàá pawó àti lọ́ọ̀yà ni wọn ò níṣẹ́ lọ́wọ́ o wọ́n bá wọn pawó ni ẹ gbọ́ bẹ́lẹ̀ yìí bó ṣe ṣẹnu yánmọ́yánmọ́ ìgbọ́ mo ti ní kí Taliatu kó lọ sáàfù wọn ní lẹ́tà ẹ̀yin bàbá yẹ ẹ̀ lọ́pọlọ ọpọlọ yín bíi tọmọdé bàbá rẹ tó bá lọ́pọlọ tó fi kọ́ ọ ni òní mọ̀ sọ̀sọ́kùsọ̀ sí bàbá ó lọ sí olójú jimi ẹlẹ́nu sín ẹlẹ́nu abẹ́rẹ́ ẹlẹ́nu asín olówó lẹ́ẹ̀kẹ́ abojú lẹ́búlẹ́bú náà banza mara kunya lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀gá yín tí ń fún yín ní promotion Adépọ̀jù lọ bí léèrè ìwọ láyàláyà kó máa sọ̀rọ̀ sáwọn bàbá l'Abẹ́òkúta kó máa sọ̀rọ̀ sí àwọn rọ́bítà tá a ní bàbá rẹ níbo ló ti kàwé ìwọ alára gíọ́mì níbo ló ti kàwé rán èjé ń wo orúkọ rẹ mò ń bọ̀ ẹ̀yin ìranu lọ́ọ̀yà ẹ̀yin amúnibúni
ìlú tá ti bí yín ìlú òòṣà ni. Ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn baba ńlá kú yín, ìlú òòṣà ni. Ẹ̀yin lẹ wá lẹ fẹ́ jà fún Islam. Ànábì wa Muhammad gan obo ló ṣàṣe, obo ẹlẹ́bọ ṣe, obo Kristẹni ṣe. Obo lẹ́yìn ti gbé tọ́ọ̀gì wá sílẹ̀ Yorùbá, á sì ṣe mọ́gàn nìyín. Á ṣe mọ́gàn nìyín. Tó bẹ́ẹ̀ lẹ́nu nílẹ̀ Yorùbá o. Kì í ṣe gbogbo mùsùlùmí ló wà lẹ́yìn Tálíátù fún gbogbo tó ń dánwò l'Ógbómọ̀ṣọ́ yẹn. Tálíátù fẹ́ ba Ògbómọ̀ṣọ́ jẹ́ pẹ̀lú àwọn tọ́ọ̀gì. Ó fẹ́ ba Ògbómọ̀ṣọ́ jẹ́ pẹ̀lú àwọn tọ́ọ̀gì lòbú. Bẹ́ẹ̀ ni lọ́yà nú wọn, àáfàá nú wọn, tọ́ọ̀gì ni. Wọn ò rẹ́spẹ́tì ọba ìlú wọn. Wọn ò rẹ́spẹ́tì ọba ìlú wọn títí bàbá wọn fi gbẹ́mìí mì. Àṣàrà ìlú nà ní pọ́npọ́ bẹ́ẹ̀ ní lòun ò ní ṣèdáríjìn. Kò sí ìdáríjìn lẹ́mìí wọn o. Bẹ́ẹ̀ mo sọ, mo fẹ́ gbé sí yín. Tẹ́ ẹ bá mi pẹ́kẹ́, ẹ bá bú mi sí comment section, kò kàn mí, kò yọ ń pa lára mi, ṣùgbọ́n màá fi yín wé ṣende lórí nẹ́ẹ̀tì. Ọlọ́run máa fi yín wé ṣende lórí nẹ́ẹ̀tì. Ẹ̀yin ọmọ kọ́mọ ìkejì ajá yìí, àwọn ẹni wá láti ìlú yẹn rọ́bítà, wọ́n jẹ́gbẹ́ baba ńlá kú ẹ̀ àbí wọ́n jẹ́gbẹ́ ìyá ẹ̀. Tálíátù òsì níyà rẹ̀, ìyá rẹ̀ wá fojú sílẹ̀ ẹlẹ́ràn bọ̀tàn. Ó jẹ́ kó o máa ṣẹ̀ṣẹ̀kúṣe nílùú Ògbómọ̀ṣọ́. Tí ìyá rẹ̀ bá bí ọ sílé Ayílára, ó yẹ kó bóde. Ó yẹ kó bóde kó wá tọ́ka ẹni tó bí ọ fún. Ọmọ Ayílára ni ọ́. Ọmọ Ayílára ni ọ́ l'Ógbómọ̀ṣọ́. Kí ló dé? Ọ̀ríjínà oko Ayílára gangan ni wọ́n wí. Kì í ṣèwọ. Ọmọ ni ọ́. Jẹ́ ń bẹ́ẹ̀ láyé ẹ. Ṣé o ti gbọ́? Àwọn ẹni tó ti ẹ̀tẹ̀lé ẹ lẹ́yìn, wọ́n ó jẹ́ kó bútà dáadáa. Wọ́n á jẹ́ kó bútà dáadáa tí ń sẹ́ẹ̀dì ẹ̀ sí kàtá, tí ń sẹ́ẹ̀dì ẹ̀ sí gbogbo ìlú. Gbogbo tí wọ́n fi sọ̀rọ̀ sáwọn èèyàn máa sẹ́ẹ̀dì ẹ̀. Ìwọ ó lọ darapọ̀ máwọn dìgbòlugi. Mo rò pé bó ṣe jẹ́ náà nù tó fi sá kúrò l'Ábẹ́òkúta. O kọ́ mọ́sálásí, o wà l'Ábẹ́òkúta, wọ́n fẹ́ fi ọ́ jẹ lèmọ́mù. Ọ̀la arroganti tó fẹ́ máa hù ló fi ló ń bọ̀ wá s'Ógbómọ̀ṣọ́ nílùú bàbá rẹ̀ kó wá bàjẹ́. Ìwọ ṣe máa dárú ẹ̀wò l'Ógbómọ̀ṣọ́. Oro wọn ìgbé ọ. Ta ni ọ́?